ọ̀rọ̀ àwọn alkiyama inú asiratu sáà èyí tá a fi mọ̀ pé alkiyama ti súnmọ́ inú ẹni gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí. náà ọ̀rọ̀ Iran àti Israel a lè pè ní ogun tó fara pẹ́ ẹ̀sìn àmọ́ kì í jásí wípé ẹ̀sìn gan ni ó bí ogun rẹ̀ wá bọ̀tí nígbà tó jẹ́ pé ìlú Islam ní Iran tí a mọ̀ pé Iran òun ni biladu Faris biladu Furs àbí so ó wá di Iran ní àsìkò tá a wà yìí Faris ní tẹ́lẹ̀ Faris ń ṣeré ìlú kèfèrí ní tẹ́lẹ̀ kó tó di wípé ó padà di ìlú Islam pẹ̀lú gbìyànjú àwọn sàhábì ànábì sallallahu alaihi wasallam. ó ti yé báyẹn òun ní ibi tí Al-Qur'an ń sọ pé bismillahir rahmanir rahim alif lam mim ghulibatir rum fi adina al-ardi wa hum min ba'di galabihim sayaghlibun. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. alif lam mim ghulibatir rum fi adina al-ardi wa hum min ba'di galabihim sayaghlibun. alif lam mim Ọlọ́run ní ghulibatir rum wọ́n win ní Rome wọ́n win ní Rome fi adina al-ardi nítòsí ń bẹ̀ ni. wa hum min ba'di galabihim sayaghlibun. Ọlọ́run wá ní wa Nábì sọ fún wa pé min ba'di galabihim sayaghlibun lẹ́yìn ìgbà tí wọ́n win ní Rome yìí wọ́n ti win ní ẹ̀ náà àmọ́ wọ́n tún ja ìjà míì èyí tí wọ́n jà ní Rome wọ́n padà win ta ni àwọn olówó ní Rome jọ́nà Rome àtàlájà àwọn làwọn Faris ó ti bá àwọn làwọn Faris yìí Al-Furs àbí náà àwọn yẹn tá Nábì torí wípé ńgbà náà àwọn Faris yìí kèfèrí ni wọ́n Májúsí ni wọ́n ó ti Májúsí yún ni wọ́n àwọn ẹlẹ́bọ ni wọ́n tẹ́lẹ̀ nígbà náà àwọn Rome Júù ń bẹ nínú wọn Nasara ń bẹ nínú wọn ní Rome nígbà náà pàápàá jùlọ àwọn tó jẹ́ Nasara nígbà yẹn àwọn là Nábì kún against àwọn ẹlẹ́bọ èyí wọn la fi sọ wípé tó bá ti di wípé ọ̀rọ̀ pé ẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì bá ń jọ ń fa nǹkan tá làwọn mùsùlùmí òkun á kún kìrìsìtẹ́nì lọ́wọ́ dání àwọn ẹlẹ́bọ lọ àwọn olóṣàlọ. náà ẹ̀ ń bọ̀ wá Ọlọ́run ní fi bídè àìsìnìn ní ọdún díẹ̀ nísìn pẹ̀lú àwọn Róòmù wọn padà wín ní Faris ẹni tí ó jẹ́ ọba wọn Kéísárù ni wọ́n ń lò Harkol ó ti yé báwọn òun ni Kéísárù ti Rome ó ti yé báwọn Harkol òun ni Kéísárù Rome àmọ́ ti Faris Kìsìrá iná làwọn ó ti yé Ànábì ní lẹ́yìn yìí àwọn tí ó padà wín ní náà ni àwọn Rome wọ́n padà wín lillahi al-amru min qabli wa min ba'd Ọlọ́run ló ní àṣẹ ni ti jẹ́ tọ́lọ́run níwájú ń gbà àwọn kọ́ wín ni àṣẹ Ọlọ́run lójú wín ni èyí tí Rome náà padà wín ni tọ́lọ́run sọ kalẹ̀ kọ́dà ń gbọ́ wá ya àwọn tó jẹ́ àwọn kèfèrí láwọn Kùrẹ́ṣì àwọn ń tẹ̀lé Faris náà pé kèfèrí ó tẹ̀lé kèfèrí ni bí tá ń lọ́nu kèfèrí ó tẹ̀lé kèfèrí àwọn tẹ̀lé Faris àwọn mùsùlùmí àwọn rí pé káwọn tẹ̀lé àwọn kèfèrí tó yẹ pé ọ̀tá àwọn ni tí wọ́n fẹ́ kí Islam ó gbalẹ̀ káwọn wá tẹ̀lé àwọn ọmọ ìyá àwọn ìjọ Ànábì tó ṣáájú wọn tí ń jẹ́ Róòmù yìí káwọn tẹ̀lé àwọn Nasara bẹ̀ àtàwọn Yahudi bẹ̀ ó dájú kí àwọn tẹ̀lé àwọn ọ̀sẹ̀bọ̀ against wọn lọ torí pé alul kitabi làwọn náà ó ti yé Abubakiri pẹ̀lú àwọn ọ̀kan nínú àwọn kílókọ̀ rẹ̀ àwọn Kùrẹ́ṣì wọ́n jọ debate wọ́n jọ múje wọ́n bẹ́ẹ̀tì ọ̀gbọ́ wọ́n bẹ́ẹ̀tì kó tó di wípé bẹ́ẹ̀tì padà dé tí ọ̀bọ̀ Islam ma wọ́n ti bá àwọn kẹfẹ́ ní wọ́n wípé bídí òsìnín ọdún mélòó ni Abubakar lọ́dún 6 èyí wọn lọ́dún 9 wọ́n gbé ilé ó ti bá wọn pín gbà àwọn tó jájà wọ́n gbé ilé ọ̀dà ta ní òun ìní tọ̀hún ní àwọn Faris ní òun ìní Abubakar ní Róòmù ní òun ìní torí àyà ti sọ fún àwọn wípé láìpẹ́ wọ́n padà wọ́n ìní wọ́n gbé ilé nígbà tọ́lọ́wọ́n ní kíjà ni ó dé ọjà sí wípé dédé ọdún 9 tí Kùrẹ́ṣì yẹn wí òun ni ó pé ó jẹ Abubakar náà jẹ pẹ̀lú wípé Róòmù padà wín ní Faris ó ti yé náà kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé tí a pẹ́ Róòmù yẹn á ṣe àwọn sínú Bani Israel àyíbẹ̀kọ́ ní àkọ́kọ́ ọjọ́ àmọ́ ń gbà tó yá Faris yí padà wá di wípé Islam padà wọbẹ̀
islam padà gbalẹ̀ islam padà tó fi ajá sí wípé Faris ní sìn wá di ìlú islam àmọ́ àbá nasaraniya mbẹ àbá yahudiya mbẹ kódà àwọn majusi àwọn náà sì bẹ́ẹ̀ Inshallah. àmọ́ ti wá di biladul islam ayi bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni, ó di ìlú islam lónìí Faris yẹn ló wá di Iran ní 1959 iná ló di Iran Faris ní tẹ́lẹ̀ ó di Iran ní ayé Muhammadu Ridho Pahlavi kí wọ́n pè Muhammadu Ridho Pahlavi òun ni ayé òun ló padà change Faris ló sọ di Iran wọ́n bí ní 1919 ó sì kú 1980 ó ti yé báwọn so Faris ní jẹ́ tẹ́lẹ̀ òun ló wá di Iran alhali ó ti yé báwọn náà ó lò 61 years láyé Inshallah. so Iran yẹn àwọn Shia pọ̀ mbẹ̀ àwọn Sunni náà mbẹ̀ mbẹ̀ àmọ́ àwọn Shia pọ̀ mbẹ̀ torí pé Muhammadu Ridho Pahlavi Shia ni ó ti yé báwọn lásìkò àwọn Shia wọ́n dominate ibẹ̀ bá alẹ́fẹ́ pé 90% gan ní Shia so àmọ́ àzálíkà ọmọ ìyá wa náà ni wọ́n nínú Islam àti Sunni àti Shi'i ó ti yé báwọn àti Salafi àti Sufi nahanu ikhwanul muslimin. ọmọ ìyá kan náà ni wá nínú ẹ̀sìn Islam. so ní tí nǹkan bá ti dé a gbọ́dọ̀ dìde láti ran ọmọ ìyá wa lọ́wọ́ Inshallah. bá wa ní nǹkan kan tá fi ràn lọ́wọ́ àdúrà làwọn máa fi láàmì ṣe kíni òun láàmà fi ràn lọ́wọ́ agbára Ọlọ́run òun lọ́wọ́ á dé tẹ́ ń bẹ fún Iran lónìí agbára Ọlọ́run tẹ́ ń bẹ fún Iran lónìí láti fi da ntí ń jẹ́ ìjọba Bani Israila láti fi dáwó láti fi dáwó bí ìjọba Bani Israila ọba wó tí agbára ọ bọ́ lọ́wọ́ wọn látọwọ́ ìjọba ìsìlámù náà ni ó ti wá. ìsìlámù náà lọ́wọ́ fi kanta òun lọ́wọ́ fi kanta wọn Ọlọ́run ti sọ kalẹ̀ tẹ́lẹ̀. Iyakumullah. ọgbọ́ Iyakumullah. lọ́ọ̀lì wo àyà tí ń pé wa qadayna ila Bani Israil fil kitabi la tufsiduna fil ardi marratayn wa la ta'alunna 'uluwan kabira. Wa qadayna ila Bani Sura wo ni yẹn? Suratul Isra. Isra. La tufsiduna fil ardi marratayn wa la ta'alunna 'uluwan kabira. ohun méjì ló ń lò wa qadayna Ọlọ́run láti parí ẹ̀ ila Bani Israila fil kitabi àti sọ àparí ẹ̀ fọ́mọ Ísírẹ́lì sínú alukur'an a sì kọ sínú tírà wọn wípé latunfusidunna fil ardi marratayn ẹ balẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀ balẹ̀ jẹ́ ẹ wọ nǹkan ẹ̀ẹ̀mejì ìbàjẹ́ ọ̀tọ̀wọ́ yín jáde lẹ́ẹ̀mejì wala ta'alunna 'uluwan kabira ẹ wá ṣe girimankai ẹ ṣe gẹ́gẹ́ pé ta'alunna 'ulu girimankai ẹ gbẹ́rù gbọ́nrí ẹ pé ọ̀sẹ́ nìkan tó tó yín Bani Israila ó gbé ọ̀sẹ́ nìkan tó tó àwọn láyé àwọn èèyàn ti ń ka wọn láyà àwọn ti ń ta wọn láyà nísìn ó ti yé èyí ń jẹ́ láyé àkọ́kọ́ ó ti sọ kalẹ̀ fún wọn tipẹ́ alákọ̀ọ́kọ́ yẹn ti ṣẹlẹ̀ láyà anabi Dawuda àti anabi Sulaiman agbára Bani Israila lọlẹ̀ ọgbọ́ agbára wọn lọlẹ̀ lọ́dún náà èyí tí ó tún ṣẹlẹ̀ èyí tí tún ṣẹlẹ̀ lọ́wọ́ yìí agbára Bani Israila ó tún ṣe kíni yóò tún lọlẹ̀ ebi eré yìí fàyídá já àwọn àdùn úlà àhùnmá ìgbà tí àdéhùn àkọ́kọ́ adé tí wọ́n balẹ̀ jẹ́ ba'athna alaykum ibadan lana àwa gbé àwọn ẹrú wa àwọn ẹni wa tí ń jẹ́rù àwọn Ọlọ́run agbé wọn dìde lẹ́yìn lérí uli ba'sin shadid àwọn tí wọ́n ní weapon tó lágbára àwọn tí wọ́n ní nǹkan àjà tó le àwọn tí wọ́n burú tí wọ́n mọ ogun jà ani wọ́n lọ kojú Bani Israila fajadu khilala diyar wọ́n jalu Palestine nígbà náà wọ́n jalu wọn jadu khilala diyar wọ́n da gbogbo Palestine wọ́n da gbogbo ẹrú wọ́n fọ́ gbogbo ẹ̀ kódà ó fara ba Baitul Maqdis orí nǹkan bá wọ́n sọ gbogbo kí lẹ́ ń pè iná ni wọ́n jalu níjọ́ náà ó ti yé báwọn ọ̀dà fún ọ wọ́n wá fọ́ gbogbo ẹ̀ wọ́n fọ́ yányán wọ́n ṣàtàtà rẹ̀ wọ́n da gbogbo ẹ̀ wò wọ́n dàrú. ebo ni Baitul Maqdis wà ṣé bẹ́ẹ̀ kọ́ ni Palestine òun náà Palestine apẹ́ ọ̀pápọ̀ náà ni Palestine yẹn gan bí Jerusalem wà gan ni sọ ibẹ̀ ni wí wọ́n fọ́ gbogbo ẹ̀ ó ti yé báwọn wọ́n da gbogbo ẹ̀
níjọ́ náà. wàkàna wa'dan maf'ula. àdéhùn èmi ọlọ́run mo mú àdéhùn náà ṣẹ níjọ́ náà. thumma radadna lakumul karrata alayhim. mo tún wá dá ọlá padà fún wọn mo dá ọlá padà fún Bani Israila. mo tún ngbà wọn ti ṣe yín tán tí wọ́n fọwọ́ wọn síbi wọ́n fi ọwọ́ wọn síbi aṣọ wọ́n tọwọ́ bọ́sọ wọ́n ṣe jẹ́jẹ́ mo tún wá dá ọlá padà fún wọn. wa amdadnakum bi amwalin. wọ́n wá ní mo da owó lù wọ́n. wa banin. wọ́n ní wọ́n rí owó ṣèlú Bani Israila rí owó sáyé. wa banin. wa banin wọ́n sì bíúdi àwọn ọmọ tọ́já sí wípé kò sí aspect tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ ní ọmọ Bani Israila tí ó ṣáájú mẹ́. waja'alnakum akisara nafira. àwa ṣe wọ́n níjọ tó pọ̀ Bani Israila pọ̀ láyé gan-an a ṣe wọ́n níjọ tó pọ̀ a ṣe wọ́n níjọ kò sẹ́ni tí ó máa ṣe tó ní kí Bani Israila gbogbo nta ń ṣe láyé ọ̀dọ̀ wọn náà ní gbogbo ẹ̀ ọ̀dọ̀ wọn náà nípìlẹ̀ gbogbo ẹ̀ inú nta àfi ń sayé lónìí a dá wọn lọ́lá wípé kọjá pọ́dọ̀ wọn náà gbogbo ó ti máa wá èyí tá a wá ṣe fún wọn ni Ọlọ́run ní a fi rẹ̀ wọ́n lẹ́kùn àgbákùtà kó bá wọn lákọ̀ọ́kọ́ láwọn òjíṣẹ́ wa tá a gbé dìde Ọlọ́run wá pé ẹ̀wọ̀n nǹkan ìjọ náà lọ́lọ́run ti wá Abdulkadir ìjọ náà lọ́lọ́run ti wá Bani Israila pé tọ̀ yẹn wá ń kìlọ̀ fún yín rè ẹ̀yin Bani Israila ẹni ahasantum bẹ́ẹ̀ bá ti dáadáa tẹ́ ẹ fọwọ́ síbi ọwọ́ gbé tẹ́ ẹ ṣe dáadáa tẹ́ ẹ ń táyé ṣe. ahasantum li anfusikum. ẹ ṣe fúnra yín ni ẹ̀yin náà gbádùn ayé ẹ gbádùn ẹ rí rọrùn. wa in azatum falaha ẹ̀wọ̀n nǹkan wa in azatum bẹ́ẹ̀ bá tún wá lẹ́ẹ̀ tún ayé bàjẹ́ lẹ́ẹ̀kan sí. falaha àgbákò tí èèyàn rí ẹ̀yin náà ó rí irú àgbákò náà. fa idha jaa wa'dul akhirati. fa idha jaa wa'dul akhirah ìgbà tí wa'dul akhirah àdéhùn kejì kìí ṣe wa'dul alkiyama kan kìí ṣe alkiyama ni wa'dul akhirah. fa idha jaa wa'dul akhirah ìyá ni sẹ́yìn pé marratayni ló pè adi maratal ula maratal akhirah. wa'du àdéhùn kejì tí ó gbẹ̀yìn tọ́já sí wípé òun látúnlẹ̀ ẹ̀túnlẹ̀ bàjẹ́ bá déhùn níbẹ̀ bá tún balẹ̀ jẹ́lẹ̀ kejì. liyasu'u wujuhakum. ẹ̀yin náà ó rí ní tójú yín ó rí ẹ̀rí kójú tí yín náà ò ní lálàáfíà mà. waliyadkhulu al-masjida kama dakhaluhu awwala marra. a tún ní káwọn ọmọ ogun wọn já lu ọ Baitul Maqdis kí wọ́n já wọ̀ ní Palestine tí wọ́n bá já wọ̀ kama dakhaluhu awwala marra bí wọ́n ti wọ̀ ọ́ lákọ̀ọ́kọ́ a tún ní wọ́n tún lọ lè tún wọ̀ kó destroy gbogbo nǹkan mẹ́. waliyutabbiru a'malahu tatbira. waliyutabbiru ma alawo gbogbo ńlá gbogbo bíúdì tẹ́ ẹ ti ma tọ́ga tẹ́ bá wo Palestine kó tó di pé wàhálà tó ṣẹlẹ̀ yìí kó tó ṣẹlẹ̀ ní Israel tẹ́ ẹ bá wò ẹ rí wípé àwọn bíúdì tí ń bẹ́ẹ̀ wọ́n bá sọ rẹ̀ fún yín àwọn bíúdì tí ń bẹ́ẹ̀ máa wò pé ṣé lè ń lè kan sánmà ni àbí mo ní lọ. bẹ́ẹ̀ni. nígbà tí wọ́n ju kínní yìí àbá gbogbo ẹ̀ ń dàbí kàlẹ́ ihnil manfus. la ilaha illallah. ọ̀gbọ́ kàlẹ́ ihnil manfus. wọ́n dàbí ẹ̀gbọ̀n òwú gbogbo ẹ̀ wá ń kù agbára tí Ọlọ́run wí wípé òlíbá ṣe ṣẹ̀dẹ̀ òun làwọn Iran yìí torí wípé àwọn kí ló kọ rẹ̀ yìí Israel yìí wọ́n ti wọ́n dára wọn lójú débi wípé ìjẹ́ wọn yín àwọn nǹkan jẹ́njò ní àwọn òun náà yàn jẹ́njò ní àwọn Pakistan ṣe Pakistan náà bá jà àwọn Gaza ni wọ́n bá fà bẹ́ẹ̀ni wọ́n lálàsí ayé wọ́n lálàsí wọn ó ti yé náà àsìkò wa dé tọ́lọ́ wọn wà gba ẹ̀san lára wọn tó fẹ́ bá wọn jà gan ọwọ́ ni kún ó tún lọ lè ṣe àyìnbọn ara sí Iran àwọn náà wọ́n tọ́jà Iran àwọn náà wọ́n tún tọ́jà la ilaha illallah o ti ba la tufsiduna fil ardi marratayn wala ta'aluna uluwa kabira wọ́n tún tọ́jà lẹ́ẹ̀kan sí ìjà tán wá tọ́ yìí nísìn àwọn náà ti máa wípé nǹkan ju nǹkan lọ wọ́n máa pàgbára tí ń bẹ lọ́wọ́ Islam ju àwọn lọ. àtijọ́ kejìjọ́ tí a ti ń jẹ wọ́n náà ti ń bẹ̀rẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ẹ̀ pa àwọn tọ̀hún náà sì bẹ̀ wọ́n ni. bẹ́ẹ̀ni. wọ́n á rò wípé Iran náà ó bẹ àwọn agbára tí ń bẹ lọ́wọ́ àwọn yìí òun nísìn àwọn tí ó dá sí káì ẹni tí ó dá sí ó múra òun là á fi ń sọ àwọn tọ́jà àwọn káwọn ọmọ Nàìjíríà káyà mútẹ́sùbà ká máa bẹ̀ lọ́hùn kọ́lọ́hún kó sí bàbá wa nú. tọ́ bàbá gbogbo wa Nàìjíríà. kọ́lọ́hún kó sí wọn nú o. tọ́ kí wọ́n má tiẹ̀ lọ bẹ̀ rárá. tọ́ kí wọ́n já ara máa jẹ bí epo wọn ni oúnjẹ wọn ni gbogbo ẹ̀ wọn ni ogun ọ̀dà bí yín kọ̀ dàbí ẹ̀kọ́ kọ̀ dàbí kéèyàn oṣù tìyàwó ẹ̀ nulẹ̀ kọ́ máa hàn ogun lẹ́pì. so gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà tẹ̀ sí kọ́mẹ́ntì eré ibú ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fọwọ́ ara yín fani ẹ já ara máa ṣe láàrin ara wa yà yín mélòó lára wa. àwọn ọmọ ogun wo la ní kí ni ṣe ìdádùn wa kalẹ̀ irú wẹ́pọ̀n wo la ní tó fi wá lọ́kàn balẹ̀ tó bá wọn. àdúrà ní kọ́mọ Nàìjíríà máa ṣe pé kọ́lọ́wọ́n bá wọn yanjú rẹ̀ káàsì máa ṣàdúrà kọ́lọ́wọ́n kó sáwọn eléri wa lẹ́mìí kọ́ má jẹ́ wọ́n ṣe mistake lè sọ̀rọ̀ ọgbọ́ kó sì má làwọn fẹ́ kó ọmọ ogun lọ ẹyọ kan bọ́ǹbù ẹyọ kan kìíní ọ̀hún tí wọ́n bá sì ti yìn láti yà yín nísìn ó lè gba kọ́ńtírì mẹ́ta kọjá kó tó débi tí ń lọ kò sì ní jambo mi àfi tó bá débi tí ń lọ ọ̀hún dédé bí wọ́n bá náà ni ó sì lọ àwọn bọ́ǹbù tí ń rìn bí bàlú bẹ́ẹ̀ni
mufadal Hayyakumullah. wọ́n wá rí wípé àdéhùn ọlọ́run nù ni wípé agbára Islam tẹ́ ma pé lákọ̀ọ́kọ́ ọjọ́ ọlọ́run náà lọ́nà àwọn ọmọ ogun sí wọn Bẹ́ẹ̀ni. wọ́n destroy wọn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí náà àwọn ọmọ ogun ọlọ́run náà zayuhu zamul jama wa yawalluna dubur wa inna jundana lahumul ghalibun. So torí pé ìlú Islam ní ìlú ọ̀hún bí nǹkan bá ń ṣe ìlú Islam gbogbo tí ń jẹ́ mùsùlùmí pátá mazalul mu'minin fi tawaddihim wa tara'umihim wa ta'atufihim كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والهمة أنا بلا كجوي أوا مؤمنين تانجا مسلمين أدا gẹ́gẹ́ bí àpèjúwe ara ẹyọ kan ibi ká ṣàánú ara wa ká sì máa kẹ́dùn ara wa ká sì máa fàdúrà tira wa lẹ́yìn ada gẹ́gẹ́ bí ara kan إذا اشتكى منه عضو bí oríkèé kan bá ń kíbò sí ìnira ń bẹ tí ìnira bá bá oríkèé kan تداعى له سائر الجسد بالسهر والهمة gbogbo ara yòókù bẹ́tí ní nǹkan bẹ́tí ní nǹkan bá ń ṣe gbogbo ọwọ́ imú ojú eri gbogbo ẹsẹ̀ ni wọ́n máa kíbò sí pé nǹkan ń ṣe wò ìdí rẹ̀ tó fi jásí pé àwọn tá à ń jọmọ ya wa mùsùlùmí bàbá ń bẹ ní kútúbà kásàdúrà fún wa bàbá ń bẹ ń bẹ wáàsí kásàdúrà fún wa pé kọ́lọ́hún kó máa gbé ìsìláàmù borí gbogbo ohun tí ń jẹ́ ogun àwọn àdá islam kó máa gbé wọn borí wọn. ó ti yé wọ́n yìí tó gbà tá àfi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kún ó dìde láti ṣe irú ẹ̀ òun ni pẹ́ẹ́rù kí mo sọ mo ní sí àlọ́pọ̀ jù ń bẹ̀ ní ìránì ni àwa gbọ́dọ̀ pé sí àlọ́pọ̀ nbì kan sí ọmọ ìlú ọmọ tani sí ọmọ Islam Bẹ́ẹ̀ni. ó ti yé báwọn pati ló yàtọ̀ síra wa àmọ́ Islam kan náà ló kó wa pọ̀ Inshallah. èyí ń jẹ́ ẹyọ kan àbí ẹ̀kọ́ Bẹ́ẹ̀ni baba. ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni pé ìgbẹ̀yìn ayé dé lóòótọ́ gẹ́gẹ́ bá a ti ń sọ fúnra wa pé gbẹ̀yìn ayé dé bí gbẹ̀yìn ayé bá sì dé ẹ máa rí oríṣiríṣi àwọn àjálù ó ti yé báwọn èyí tẹ́ ẹ̀ gbọ́rí àbí èyí tẹ́ ẹ̀ rírí ṣáájú ẹ máa rí àmọ́ ìpìpìyà ogun àti ìjà ogun fúnra Ọlọ́run náà lákọ́kọ́ ẹni tí tọ́kọ́ jagun fún rẹ̀ Tó sì múra ẹ̀. tó sì ńjọ́ tí Ọlọ́run ò tí ńjọ́ tí ìsìláàmù èdè kàná Muhammad tó dé tẹ́lẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń lò weapon tí wọ́n ń lò yìí àti gbogbo tí wọ́n ń lò àti bọ́ǹbù ni àti weapon ni àti gbogbo tí Bani Israel ń lò tí wọ́n fi ń sagbára lónìí inú Al-Qur'an ni wọ́n ti mú gbogbo ẹ̀. Masha Allah. ọgbọ́ Hayyakumullah. mo mọ́ náà ti mú inú Al-Qur'an ni wọ́n ti mú èyí táwa mùsùlùmí ta alájúrí ó ti yé tọ́jú pé àwọn òyìnbó tí wọ́n bá gbọ́ nǹkan kan nínú Al-Qur'ani àbí wọ́n ka nǹkan kan nínú Al-Qur'ani wọ́n tọ́ pinpin náà wọ́n wádìí rẹ̀ wípé ǹjẹ́ àwọn lè rí nǹkan kan ṣe tí ó jọ ní Al-Qur'ani yìí wí. òun ló bí ọkọ̀ ojú omi òun ló bí pléènì òun ló bí àwọn ilé ńláńlá tẹ́rí tí gani bí irú èyí tí náà mùrúsù kọ́ Ibn li Saraha la'alli attali'u ila Musa fa inni adunnuhu kadhiba ó ti yé báwọn so gbogbo orú ẹ bẹ́ẹ̀ nígbà tí anabi o tó dé ní amul fi Sallallahu alaihi wasallam. àwọn asahabul fi ọba Habasha Abra kan ọba Abra maliku Habasha nígbà náà ó ní kí wọ́n lọ lè wú Kaaba Ilé Ọlọ́run. ó ní wọ́n lè wọlé Ọlọ́run ní Kaaba Inshallah. èyí wọn a máa jẹ́ àkọ́kọ́ ìdìdí Ọlọ́run fún rẹ̀ Ká nàbí o tó dé. àkọ́kọ́ ogun tó jẹ́ pé Ọlọ́run fún rẹ̀ lọ́sẹ̀ndì ogun náà Ọlọ́run fún rẹ̀ lọ́jà ọgbọ́ Hayyakumullah. Ọlọ́run ló ṣe kíni òun ló jà ogun náà òun ló sẹ̀ tiẹ̀ fún rẹ̀ Àti weapon tí wọ́n lò. àti wẹ́pọ̀ tí wọ́n lò. La ilaha illallah. nígbà tí ọba Abraha òun jẹ́ Nasara Christian. náà lòun ó ti yé ó wá lọ lé ó wá kọ́ kẹ́nísà kan ọkọ́ bíi kéèyàn kọ́ bíi ilé ìjọsìn ilé ìjọsìn yẹn wá fáì ó sì gba èrò tọ́pọ̀ ó wá ń sọ fáwọn èèyàn pé tọ̀ òun ti kọ́ Kaaba tòun ti kọ́ Kaaba tí àwọn èèyàn tòun náà máa wá Tí máa jọ́sìn. wọ́n ti máa jọ́sìn bẹ́ẹ̀ ó wá fẹ́ darí gbogbo àwọn èèyàn kúrò níbi Kaaba tọ́lọ́hún káwọn èèyàn ó lè máa wá jọ́sìn níbi èyí tóun kọ́ ó bíúdi fake Kaaba nígbà wá bíúdi ẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin ìkẹ́nu àwọn Kìnánà yẹn sì rèé ibẹ̀ la nábì ti sẹ̀ wá Bẹ́ẹ̀ni. tá nábì ní inna Allah astafa Kinana min waladi Ismail ara àwọn àrọ́mọdọ́mọ Ismail inú àwọn tọ́lọ̀ ń ṣe istifa wọn tó sàlẹ́sà òun ni Bani Kinana Hayyakumullah. wastafa Quraisha min Bani Kinana ó wá sa Quraishi ní ẹ̀sà ìran Quraish òun náà jáde nínú ìran Kinana ó sa àwọn lẹ́sà bẹ́ẹ̀ wastafa Bani Hashim min Quraish anabi ló wá sa Bani Hashim ìran àwọn tó wọn anabi ti jáde ó sa àwọn lẹ́sà ní gbogbo ìran Quraish tó ra wọn náà pọ̀ wastafani min Bani Hashim ó wá sa ìmí anabi lẹ́sà nínú Bani Hashim anabi ni wa ana awwalu waladi Adam wala fakhar èmi la kọ́kọ́ ọmọ èmi la kọ́kọ́ ẹ̀sà
inú ọmọ anabi adama èmi là kọ́kọ́ láyé yà yín bọ́bá dàlù kìyàmọ̀ òun náà là kọ́kọ́ anabi ni wàlá fakhar eléyìí ṣe pé n ṣe fàárì bó ti rí nù ni. wa ana awwalu man tanshaqqu an al-ard èmi là kọ́kọ́ ẹni tí ilẹ̀ kọ́kọ́ fọ́ fún tí ilẹ̀ pín méjì fún. wa ana awwalu shafi'i èmi là kọ́kọ́ ẹni tí ó sì gbẹ̀lá kìyàmà wa awwalu mushaffa èmi là kọ́kọ́ ẹni Ọlọ́run ni mo gbà pẹ́ tiẹ̀. Masha Allah. so Kinana yẹn ọjà sí pé ìdí Ismail làwọn ó ti yé báwọn ṣe máa pé àwọn Habasha ìdí Isahaka làwọn ó ti yé báwọn Israeli làwọn tiwọn èyí tó ọ̀kan nínú àwọn Bani inú àwọn Kinana ó wá lọ síbi yẹn tó lóun kọ́ ọ́n òun sì lálàsì òun bá kílò kọ́ rẹ̀ yìí ilé ìjọsìn rẹ̀ ó wá lọ sí gbọ̀nsẹ̀ síbẹ̀ ó ti yé èyí òun lọ́wọ́ bí Abraha nínú lọ́wọ́ ni ó wá sẹ́ńtì ọ̀dánú lé wọn kè òun wá kó ogun já Kaaba yìí òun sì rí pé òun destroy Kaaba ni ó wá kó àwọn irin alfil ó wá kó tọ́pọ̀ bẹ́ẹ̀ ni tán lè wọlé wọn kú wọ irin ló ṣe déédéé kìnìún búdògà àbí kí wọ́n máa búdòsà katakata búdòsà tí wọ́n ń lò nísìn irin ni wọ́n fi ń wo nǹkan gbà náà ibi irin bá kọlù yóò destroy ilẹ̀ kan náà ni torí pé kìí ṣe irú báyìí ni wọ́n kọ́lé ń jóná ọjọ́ bíi kókó kọjọ kan ní bí àárín kókó mọ́lẹ̀ à ń ṣe nǹkan kan tó yẹ pé àwọn irin yẹn wọ́n lè wò ọ́ lóun fẹ́ lọ wó Kaaba ó sì kó àwọn ọmọ ogun lọ́wọ́ òun náà kó ogun kan àjà lọ́wọ́ ó sẹ́ẹ̀tì gbogbo wọn ó ti wá ránṣẹ́ kọ́lẹ́tà sí àwọn Kùrẹ́ṣì pé òun bọ̀ wá lùlù yín òun bọ̀ wá jà yín lógun àmọ́ òun ẹ̀yin kó òun bọ̀ wá pa o ilé Ọlọ́run ni gan lòun fẹ́ destroy lòun fẹ́ wó tẹ́ ẹ̀ máa kó ti yanjú ẹ̀ báwọn. tó bá yẹ pé ó fẹ́ wá jà àwọn Kùrẹ́ṣì lógun ni Ọlọ́run lè máa wò wọ́n pé ẹ fàdé bí ẹ bá fàdé àmọ́ wá ń kó òun wá jà yín lógun ilé òun gan òun ọ̀fẹ́ rí má èyí òun lọ́ fi wá kan Ọlọ́run definitely Ọlọ́run gan lọ́ fẹ́ wá kógun jà bẹ́ẹ̀ ni ńgbọ́ ti wá yá báwọn lọ́lọ́run náà wá dìde sí ni wọ́n sọ fún Ànábì wípé alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fili ìwọ Ànábì orí ni kayfa fa'ala rabbuka ń bọ̀ filẹ̀ jẹ́ ń já fúnra mi kayfa fa'ala rabbuka bi ashabil fili báwo mo ti ṣe àwọn àjọ elérin tí Abraha ránṣẹ́ alam yaj'al kaydahum fi tadlil ète tó gbà èrò rẹ̀ ète rẹ̀ gbogbo ìdí pàǹpà rẹ̀ lédi pé òun fẹ́ wó Kaaba ó dànù mọ́ lọ́wọ́ wa arsala alayhim tayran ababil mo wa ran ẹyẹ tayra ababil mufaddal Abdul Qadir ẹyẹ wo ni jẹ́ tayra ababil ẹyẹ ababila náà ẹyẹ wo ni jẹ́ ababila ǹjẹ́ orí ẹyẹ tán pè ní ababila láyé yẹn kò sí lọ́dọ̀ àwọn kò sí lọ́dọ̀ àwọn alátẹ̀gàn kò sí ẹyẹ tí ń jẹ́ ẹyẹ ababila láyé bẹ́ẹ̀ni ayi bẹ́ẹ̀ kọ́ ẹyẹ wo wa ni jẹ́ ẹyẹ ababil ngọ ọjà sí wípé nta bá ti pè ní tayru ẹyẹ ayi bẹ́ẹ̀ kọ́ ọgbọ̀rọ̀ máa bẹ̀dì sínú Inshallah ó ti bá wọn èmi àwọn àárí ọ̀dà ababil lẹ́yìn pé jámù nù ni mufradu ọgbọ̀rọ̀ ní mufradu àwọn àfọ̀n ní náhàwù sọ́rfù wọn ni jámù ní tó yẹ pé lá mufradu làhá so kò sí mufradu fún kò sí plural single fún plural ní nbẹ àwọn kan ní àwọn òrì fún àwọn ọmọ pé ní ibil gẹ́gẹ́ bí Maka bóun náà ti wà tọ́já sí wípé Maka kò sí jámù fún Maka kò sí plural fún nígbà kí Maka ẹyọ kan náà níbẹ̀ Madina pọ̀ Madina ti kìíní àmọ́ Maka ẹyọ kan náà ni kò sí jámù fún àwọn kan àwọn báwọn bá fẹ́ kírètì jámù wọn bá tiẹ̀ fẹ́ sọ̀lú kan ní Maka ló kọ rẹ̀ àwọn kírètì Maka kíkù fún àmọ́ ṣe jámù wà ní yóò máa so Maka ẹyọ kan náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ababil ẹyọ kan náà ni ó ti yé naam inú kilo kore inú ìrìn jìnnà nínú research àti inú mímọ̀ ó jẹ́ àmà pé kò sí ẹyẹ kan tí ń jẹ́ ababil so Ọlọ́run pè ní tayru nítorí wípé nǹkan yẹn ń fò ni ọgbọ́ ń fò láti sánmà iná ni n tí bá sì ń fò sánmà náà ni wọ́n ń pè ní tayru látara tọ́ra yẹtìrù tọ́yìrá ló fi di tayru ló fi dẹyẹ so yìí sàn bàálù náà ní sè tayru lòun náà wọ́n fi ń pè ní tọ́yìrá ọgbọ́ àmọ́ tayru ni ababil àwọn àfa onímọ̀ ìjìnlẹ̀ wọn jí àmà wípé kò sí ẹyẹ kan tí ń jẹ́ tayru ababil kò sí ẹyẹ kan nínú lóga arabiya nínú hakika arabiya kò sí ẹyẹ kan tí ń jẹ́ wọn àgbọ̀ orí lákọ̀ọ́kọ́ títí dò ní wọn gbọ́ ẹyẹ kan tí ń jẹ́ bẹ́ẹ̀ àṣé kìí ṣẹyẹ àṣé wẹ́pọ̀ ni. látara tayru ababil yìí tó yẹ pé tẹ̀rìmíhẹ̀m bẹ ìjára min sijil ìjára min sijil òkúta láti inú náà sijil ó bẹ̀rẹ̀ sí jù lù wọ́n fàjàálà ka asfin ma'kul wọ́n wá dà gẹ́gẹ́ bí kókó tẹ́ran jẹkù tí ò ní orí pa kankan mọ́ ó ti yé báwọn ibẹ̀ ni àwọn òyìnbó ti dictate tí wọ́n ń pè ní bọ́ǹbù. ababil àwọn náà jọ bọ́ǹbù lẹ́nu. ọjọ́ pé ababil orúkọ jọ bọ́ǹbù ibi wọ́n ti dictate rẹ̀ nù ni òun náà ló mú wọn dictate tí wọ́n ń pè ní ìbọn tó yẹ pé tí ó jáde ń bẹ iná ni ó bá jáde
tọba yẹn ká ntí ọjà dé nbẹ yóò yẹrùkú yóò máa lọ pẹ̀lú náà ni bẹ́ẹ̀ni ibẹ̀ náà wọ́n ti dictate bọ́ǹbù náà yìí takọ́ dictate nbẹ ní ìbọn kó tó wá dictate wípé àwọn fẹ́ ntọ́lọ́hún dùn mọ́ àwọn asahabul fil wọ́n fi dà gẹ́gẹ́ bí kókó tí ẹran jẹ kù àwọn gbọ́dọ̀ ní nǹkan kan gbà pé ìbọn bá ti báyàn òun kan yọkàn ń tọ̀ wọ́n kan kú ni àwọn fẹ́ nǹkan kan tó já sí pé ń tọ̀ wọ́n kan yọkàn yóò dé irú yọ parí tó dàbí kókó tí ẹran jẹ kù wọ́n fi dictate bọ́ǹbù ó ti yé òun wà ní agbára àwọn wẹ́pọ̀ yẹn ní agbára lónìí irú agbára àwọn ọlọ́run wà ní ọbọ̀ sọ́dọ̀ Iran ní báyìí nísì lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ tó bá wo àwọn ó rí wípé tó bá wo dáadáa àwọn wẹ́pọ̀ tí wọ́n lò àwọn kan dàbí téèrù lóòótọ́ lọ́yẹ̀ pé tán fò bí bàálù báyìí ẹnu rẹ̀ tó wá mú sórí bọ́ǹbù nípa bí sóró mọ́sálásí bẹ́ẹ̀ ni wọ́n ń fò lọ wọ́n á dàbí ẹyẹ tí wọ́n ń fò lọ báyìí tí wọ́n ń fò lọ báyìí mo ní wọ́n á rántí pé okay téèrà àbábílà tọ́lọ̀ ń wínú kì í ṣe ẹyẹ tá ń lò tí ń fò yàn yìí àṣẹ wẹ́pọ̀ ní téèrà àbábí wọ́n báyìí ti ránṣẹ́ tí wọ́n ti send yẹ tí wọ́n sì ti time ẹ̀ wọ́n program ẹ̀ wọ́n yìí sọ bí tí ń lọ fún dédé ibi tí wọ́n ràn wọ́n náà ní ọ lọ bọ́lọ́hún ti sọ fún àwọn téèrà àbábí tó ní kí wọ́n máa rọ̀ mọ́ wọn ní ìṣe ara mi ń sìjì ó ti yé agbára ni agbára ọlọ́run ni wọ́n dictate ti ń jẹ́ àwọn weapon yìí tó lè destroy gbogbo ìlú kan ara agbára ọlọ́run ni àkọ́kọ́ ẹni ọkọ̀ lo weapon bá ní ọlọ́run náà lọ́kọ́ lò ọwọ́ jásí pé ọdún tọ́lọ́run lo weapon yẹn fún àwọn ashabul fil ọdún wọn bí anabi Muhammad sallallahu alayhi wa sallam ń jásí pé gbogbo weapon tí wọ́n èjà ogun ntọ́ bá fẹ́ kojú Islam agbára ni ọwọ́ Islam náà ni ó padà bọ́ sí inshallah èyí ò jẹ́ náhíyà kan náhíyà ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ayé múra tí ó parẹ́ gbogbo ìgbà ní máa sọ bẹ́ẹ̀ ni bàbá a máa dàbí ìsọkúsọ ntí ó pa ayé rẹ lónìí ntí ó pa ayé rẹ ti wà nílẹ̀ lónìí ó ti wà ń pamọ́ ntó lè pa gbogbo àgbáńlá ayé rẹ weapon tó lè pa àgbáńlá ayé rẹ ó ti wà nílẹ̀ ń pamọ́ lónìí wọ́n lágbára náà ọ̀dọ̀ China ló wà wọ́n lè store rẹ̀ pamọ́ sí ìsàlẹ̀sàlẹ̀ omi ni wọ́n lè store rẹ̀ pamọ́ síbẹ̀ lọ́jà sí pé wọ́n bá ti sí ilẹ̀ tí wọ́n yìn tí wọ́n sí ilẹ̀ atẹ́gùn ni gbogbo tí ń bá mí lọ òkè tí ń mí lọ lẹ̀ láyé iná ni Al-Qur'an ni kí fásọ yìí kà máa ń fi samawati wal ardi gbogbo tí ń bá mí lókè tí ń mí lọ lẹ̀ láyé gbogbo ẹ̀ ní òkè gbé orú lẹ̀ kaná Masha Allah ó ti dáyé àwọn arìtí wípé mílíọ̀nù yìí àsìkan ló tún kù táyọ̀ parẹ́ ẹ̀rí pa ń ṣe ra wa nù ìṣẹ̀dáàdù ló kù fún kó wá wọn ní kálukú ìgbáradì fálkìyàmà kọjọ́ tọ́lọ́run dákọ pé alahakọ̀ torí pọ́lọ́run ti ibi tó ti mọ̀ wípé kò sí tọ́lọ́run ti fi pàlú rẹ́rí ó ti lo iná rí ó ti lo omi rí ó ti fi pàlú rẹ́rí tùfàn ó lò ó sì lo iná sáwọn kan ó sì lo atẹ́gùn fáwọn kan ọ̀rọ̀ òjò òkò ọ̀rọ̀ lé àwọn kan lérí báyìí nísìn àwọn yẹn wá ń dìbẹ́ ti pé ṣé náà ní ọ̀pá ayé rẹ ni sátẹ́gùn ní ọ̀pá ayé rẹ ni abomi ní ọ̀pá ayé rẹ ó ti bá wọn àmẹ́lẹ̀ yìí ń jẹ́ àmà wípé ní tí ọ̀pá ayé rẹ atẹ́gùn ni òun ní ń bẹ lọ́wọ́ wọn ni ọ̀kan ni wọ́n tẹ́sítì ń jò ní yìí ní 2019/20 èyí tó wọ́n tẹ́sítì wọ́n kàn tẹ́sítì ọ̀kan nínú agbára wọn tó lè pa ayé rẹ wọ́n tẹ́sítì ẹ̀ wò díẹ̀ ó ti bá wọn atẹ́gùn tó rọra jáde tíún náà ní tó jáde ńbẹ̀ wọ́n sì gbé yòókù lẹ̀ tíún tó rọra jáde ní tí wọ́n tẹ́sítì irinṣẹ́ gbogbo ayé pátá iná lọ́wọ́ dé nígbà tó ti lè dé gbogbo ayé ni ẹ wo iye ẹ̀dá tó kú lérí èyí wọn nìkan tí wọ́n fi ń wá oògùn wo ni àwọn lè ṣe sí tọ́bi ní kálukú ọmọ wà nulẹ̀ káwọn wà ẹnu èyí wọn náà ó ti yẹ ká máa mọ̀ wípé àsàràtù sá al-kubra àpẹẹrẹ alkiyama èyí tó tóbi jù tó yẹ pé lẹ́yìn rẹ̀ kò sí ní tó kù mọ́jà alkiyama lọ òun ní ti ń ṣẹlẹ̀ ni ngbà wọn ti tẹ̀sí ẹ̀tọ́ ti rí pé kíní yìí ṣiṣẹ́ lóòótọ́ wọ́n ti dé pamọ́ wọ́n ti lọ gbé sí bí wọ́n gbé sí àdúrà tá a máa ṣe ní ìṣe pé káyọ́ má ti parẹ́ ni wípé ká máa bẹ Ọlọ́run àwọn tí ń sọ kíní ọ̀hún kọ́lọ́ má Jésù ó lò wọ́n ọ̀gbọ́ àwọn tí ń sọ kíní ọ̀hún bí wọ́n gbé sí bẹ́ẹ̀ ni wọ́n má jẹ́ lẹ́mìí mèrè Jésù ó má lò wọ́n ẹlẹ́ẹ̀kejì ni wípé ìjà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí China dúró tọrọ òun dúró wípé kí Amẹ́ríkà ó dá sí ó lóun fẹ́ gbéjà Israel káwọn náà wá dìde káwọn náà wá fẹ́ kó wá bíjà Iran torí pé àwọn China tiwọn àwọn ń ta weapon fún wọn ni àwọn ń ta nǹkan àjà fún wọn wọ́n ń ta nǹkan àjà wọ́n ti ń ta fún Russia bẹ́ẹ̀ ni wọ́n ń ta fún gbogbo wọn àwọn arètí kí wàá lọ ṣẹlẹ̀ kó wọ́n lè rí nǹkan ogun kó wọ́n lè rí ìta fáwọn tọ̀hún dáadáa kó wọ́n á bẹ̀rẹ̀ a máa wá ṣàdúrà kí àti Amẹ́ríkà àti China torí pé wọ́n ń du ọ̀gá mọ́ra wọn lọ́wọ́ China ní sè ti gba ọ̀pọ̀ agbára lọ́wọ́ Amẹ́ríkà so ìtajà tiẹ̀ o ti bá àwọn kí lè àwọn kì àwọn masna'iyat àwọn product wọn o ti bá àwọn fi ń jẹ gàba létí Amẹ́ríkà lọ́wọ́ báyìí kò sí nǹkan tí wọ́n mọ̀ made in China níjọ́ òun sì ní ẹ̀yìn ni wọ́n wà o ti bá wọn ẹ bá ti gbọ́ Amẹ́ríkà àti Japan made in Japan àmọ́ bá gbọ́ méjì China níjọ́ òun wọ́n ní àwọn China ìṣekúṣe ni wọ́n ń ṣe
wọ́n ti wá di ẹni tó gbà lu ayé kan báyìí so Amẹ́ríkà ò sì gbà fún wọn àwọn náà gbà fún Amẹ́ríkà ẹ tó máa ṣàdúrà bá a bá ń ṣàdúrà Iran àti yìí á ṣàdúrà tiwọn lóòótọ́ àmọ́ ẹ gbọ́dọ̀ ṣàdúrà Amẹ́ríkà àti China ọlọ́mọdé wọn jà àwọn ọ̀gágun méjì nù. bẹ́ẹ̀ni ọlọ́mọdé wọn fèrè kóra wọn ẹjọ́ àwọn méjèèjì bá ti fi gagbájà fèrè kóra wọn káyé kó wọ́n máa palẹ̀ mọ́. gbogbo olú ni ó fi rí kó. bẹ́ẹ̀ni so èyí tí mo fẹ́ ká lò mí gbogbo àròyé yìí ni wípé ká má retí wípé màláìka kan ni ó wáyé àyìn náà wà pa yé rẹ ibi tí ń lọ nù ni. àbí wọn sànà sáyé. àmọ́ àsánà sáyé àwọn ọ̀yà màláìka máa láyé ẹ̀yìn màláìka sọ kalẹ̀ kò sí màláìka kan tí wọ́n lọ́wọ́ ní ẹ̀ wá pa yé rẹ ntí ó pa yé rẹ owó ọmọ ànábì Ádámù náà lọ́wọ́. La ilaha illallah. ọgbọ́n Iyakumullah àwa náà láfọwọ́ ara wa síra wa tá yóò fi parí. La ilaha illallah. so irú àwọn rihun sọ̀rọ̀sọ̀rọ̀ nìkan àtìyà سخر عليهم 7 ليال و8 أيام أسوما فترى القوم فيها صرعى irú èyí tí ń ṣẹlẹ̀ yìí كأنهم أعجاز نخل عاوية ìjọ tọrọ wọn bá bó ti ṣe bẹ̀ fún àwọn àjọ àdàlú lánàá àwọn àjọ àdí bó ti ṣe bẹ̀ fún wọn nù ni irú ẹ̀ tún wá ń bẹ lónìí tó ṣẹ́kù òun ní ń bẹ lọ́wọ́ àwọn China ni ọjà sí wípé bọ́ bá ti di wípé rihun sọ̀rọ̀sọ̀rọ̀ nìkan àtìyà atẹ́gùn tí ń súfèé tó ní ohùn tó yàwèrè ó ti àtìyà tó sì wé tó lágbára ọlọ́run láàárọ̀ lé àwọn àjọ adìlérí sábọ̀ alayal wasamaniyata ayyam odidi ọjọ́ méje la yọrọ bẹ́ẹ̀ usuman tí sì ń tẹ̀léra wọn bẹ́ẹ̀ fatara alikawuma fi àdọ́rẹ̀ à ẹ wá ń rí àwọn èèyàn tí wọ́n sùn lẹ̀ tí wọn ò lérí lọ́rùn mọ́ ń gé eré wọn atẹ́gùn tí ń fi fíw yóò sì máa gé orí kó wa irú atẹ́gùn ni ọlọ́run ti lò ó fún àwọn àjọ adi ka'annahu a'jazu nakalin wọ́n dàbí kùkùté làbídùn èyí tó ti gé lérí tọ́ka dádúró rẹ̀ báyìí ọlọ́ni fa altara aláhùn mẹ́mbàkìyà ìjọ ń gbà ta náà atẹ́gùn níjọ lẹ́nìkan tó sẹ́kù mọ́ atẹ́gùn ọ̀hún wa ń bẹ lọ́dọ̀ China tọ́já sí wípé bí ọlọ́run báyìí pàṣẹ wípé kún ó sí ilẹ̀ kò ní sẹ́ẹ̀dá kan kù mọ́ láyé bẹ́ẹ̀ náà sì lórí so irú atẹ́gùn tó fi pa wọn lákọ̀ọ́kọ́ ní ń bẹ lónìí náà ẹni tó kù wá kù ní wípé ká gbìyànjú oníkálukú tún ẹrù ẹ̀ tó gbogbo ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí ń túmọ̀ pálíkì yá máa ń bọ̀ wá ẹ̀wọ̀n kálukú tún ẹrù ẹ̀ tún di ẹsùn kún fàdúà ọ̀nà àbáyọ nánu kó sì jẹ́ kí ìsìláàmù rẹ kó jẹ́ ìsìláàmù tọ́lọ́hun má jọ jẹ́ ìsìláàmù tèèyàn gbogbo wàhálà táwọn ń kóra wá sí nísìn àtàwọn àwọn ya wa ọkírun ọ̀kọ̀káwọ́ mọ́yà ọ̀dàwọ́lẹ̀ kò nírùngbà kò ṣe gbá kò sáwó gbogbo yíwọn kọ́ lọ́kàn nísìn àti wà nù ákìrù sáà ọ̀gbọ́ n tó kù nísìn náà ni pé sin ọlọ́run rẹ bí ọba ti ní agbára mọ́ pẹ̀lú ẹ̀sìn ẹ̀ kọ́ wá fi ìbẹ̀rù ọlọ́run fi já ọgbọ́ bágbára rẹ̀ ọba kákọ́ dáhùn gbà sí problem kọ́ bí ọba kákọ́ ṣe kìndú àmọ́ sá sìn kọ́mọ kò sìn àtàyà àti yakaliyaki kó o sì níbẹ̀rù ọlọ́run dáadáa kíbẹ̀rù ọlọ́run rẹ̀ ó dúró dáadáa bọ́ bá ti rí yíhun ṣe yóò kulẹ̀ fọlọ́run gbogbo tó kù náà tó nǹkan mọ́ ìwà ayé kó sì máa níwọ̀n bá wọ́n fẹ́ kọ́ ilé tí ó ga alájà 6 alájà 7 fatara al-qawma fi asra ka'annahum a'jazu nakhlin ẹ wo àwọn bọ́m̀bù tí wọ́n ń jù sí Israeli ni odidi hospital ńláńlá báyìí yóò sì wálẹ̀ wì odidi ilé ńláńlá báyìí yóò sì wálẹ̀ wì odidi kìnnì ńláńlá báyìí yóò sì wálẹ̀ wì gbogbo wàhálà tó ń ṣe lérí pé mo fẹ́ kọ́lé tó ga ju tẹgbẹ́ lọ mo fẹ́ ní nǹkan báyìí mo fẹ́ ní nǹkan báyìí mo fẹ́ ní nǹkan báyìí níjọ́ tí nǹkan tá a wí yìí bá dé ẹ̀wì náà gbogbo ọ̀ wálẹ̀ torí kò ní sẹ́kù èèyàn má bẹ̀rẹ̀ létí ọ̀sẹ̀kù téèyàn ó gbé gbogbo ntọ́lọ́run bá ṣe fún ọ lásìkí fi ṣàánú àwọn èèyàn tọ́lọ́run bá fún ọ lówó fi ṣàánú àwọn èèyàn ó ṣe ṣe kọjá pé níjọ́ tọ́lọ́run wọn bá pa ayé rẹ ta wí ó ṣe kọjá pójú oorun làwọn ẹ̀dá wà níjọ́ náà ó ṣe ṣe kún wọn wà ní yẹkísà lójú ayé báyìí náà ó ṣe kọ́ bá àwọn kan bí wọ́n ń sìn lọ́wọ́ ó ṣe kọ́ bá àwọn kan bí wọ́n ń jà lọ́wọ́ ó ṣe kọ́ bá àwọn kan bí wọ́n ń saburú lọ́wọ́ kò síbi tí ò ti lè bá yẹn jọ́ tí ó bá káyé lẹ̀ ó ti yé báwọn àmẹ́lẹ̀ yìí taari nísìnyí jẹ́ àmọ́ wípé ẹni tí ó pa ayé yẹrẹ atẹ́gùn ni àsìkò tí máa ń múra tí ó parẹ́ gbogbo àwọn oríṣiríṣi àwọn àjálù lẹ́mọ̀ wá òun lẹ́mọ̀ wá rí láwọn àjálù tí yẹn ọgbọ́rú ẹ̀ rí ẹ wo ìbò tí ń ṣe weapon yóò wá gbéra yóò wá dàbí bí ìgbà tí ilẹ̀ àwọn kan tó ń bẹ wọ́n tún gbé àwọn kalẹ̀ bí mọ́tò bí plane bá wà níbi 10 miles lókè àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n yìí sí yóò sì lọ lè mú yóò já gbogbo orú rẹ̀ ń bẹ tọ́ ẹnìkan sọ pé kí Nàìjíríà náà ní mo ní nígbà tá a ní ogun tá a fẹ́ jà ní ogun tá a bá yàn jà Nàìjíríà ológun tí ó bá yàn jà ogun àdúrà wa ni pé gbogbo ológun ọmọdé tiwa kọ́mọ Nàìjíríà ọmọ ṣàdúrà ọlọ́mọdé ogun ológun ó di tiwa ọmọdé tiwa
dédé ntí ìjọba ń fún wa jẹ táwọn àríjẹ lọ́dọ̀ ìjọba bí wọ́n ti ṣe epo àníbi àgbàfọ́lọ́hún lórí ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ti bọ́dà wọn sí. àgbàfọ́lọ́hún lórí ẹ̀. kò sí skul. àgbàfọ́lọ́hún kò sí tọ́jú tó nǹkan àgbàfọ́lọ́hún ọlọ́run sì ní kí àwọn bá wa láàmú púpọ̀. bẹ́ẹ̀ni bá a ti ń jìyà sí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò sẹ́ni ó rù. èyí wọn gan okun kan ní lọ́tọ̀. ọgbọ kò sẹ́ni ó rù kó wa ní ṣe jọmújọmú àbíbẹ̀kọ́ àtúnwá lẹ́ran lẹ́kẹ̀ẹ́ sí mo ti bá a ti ń jìyà náà tó yìí náà bá a ti rọra ń jẹ́ yìí ọba wa láàmú bẹ́ẹ̀ ọlọ́mọdé anáwọ́rí ikú oníkú májè anáwọ́rí àgbákò alágbákò májè àfi ọwọ́ fa ogun ológun wádọ̀ wa kọ́ba wa sọ kọ́ba wa fi kí là ń pè ẹ̀rọ pẹ̀sẹ̀ sínú àwọn ẹ̀rọ pẹ̀sẹ̀ kó fi sí inú àwọn olórí wa kí wọ́n kọjú sí ntí ń ṣe wa ntọ́kàn wa kájọ máa mọ́nẹ́jì ara wa lọ́ba àti mọ́nẹ́jì ara wa yìí rárá àwọn mọ́nẹ́jì wọn àwọn mọ́nẹ́jì ìjọba wa ìjọba náà mọ́nẹ́jì àwa náà o ti wa àjọ máa ra mọ́nẹ́jì ara wa lọ báyìí ká má tún fọwọ́ fa ogun tí ń bẹ lókèrè wálé yà yìí àdúrà làwọn máa ṣe fún wa Ọlọ́run kó wọlé anabi Muhammad kó ṣẹ́ ogun kó wa kó wa gbé Iran kó gbé borí kó sì gbé lékè kó gbé gbogbo ìlú Islam kó gbé wọn lékè àwọn ọ̀tá wọn alibarikola Muhammad rasulullah àwọn àbá bá ṣe kutuba ní Allahumma dammir a'dahaka a'da al-Islam wa a'da al-muslimin o ti bá àwọn ọ̀tá Islam Ọlọ́run kó dojú wọn bulẹ̀ wa adilla shirka wal mushrikin bá wa pa ẹ̀wọ̀n kan adilla shirka wal mushrikin àwọn kutuba kan bẹ bẹ́yàn bá túmọ̀ rẹ̀ nísìn àwọn ọ̀tọ̀ wọn sì tún jáde àwọn ẹni kọ́lọ̀ wọ́n parẹ́ àbíbẹ̀kọ́ ẹni tó láti kọ́ ní kẹ́ máa sọ ní Yorùbá kẹ́ máa túmọ̀ rẹ̀ Yorùbá ẹ̀wí Lárúbáwá wàdí wà adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da ad-din wọ́n wá tú àwọn kò ní kọ́ máa wí pé Ọlọ́run mọ́sà pa àwọn kìnìún máa wulẹ̀ mátùmátù túmọ̀ wọ́n sá ti sàdúà bá ní gbogbo bá ló tún ní ìsìn wọ́n tó jáde pé tọ́ wọ́n ti tó ṣépele àwọn o so ẹlẹ́ẹ̀kejì yìí tó parí ẹ̀ ni pé àwa mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní Nàìjíríà wà yìí à ní problem. question yìí wọn náà bẹ́lẹ̀. inú question abẹ́ tírìtì inú ni pẹ̀lú òkú Ọlọ́run jẹ́ àrí tírìtì à ní problem bí wọ́n bá ń jà níyà yìí tí wọ́n ń jà lọ́hùn ó ti èyí wọn kan àwa níyà yìí mùsùlùmí ìyà yìí ò gbọ́dọ̀ wá torí ìjà Israeli àti ìjà Iran kọ́ wá torí ẹ̀ kọ́ máa bú àwọn kìrìsìtẹ́nì tí ń bẹ yà yìí ó máa ṣépele wọn ó máa wá bá wọn jà ó máa àtàkì wọn ó fẹ́ sogun ológun tiẹ̀ nù. àwọn kìrìsìtẹ́nì ìyà yìí ò gbọ́dọ̀ torí ẹ̀ kí wọ́n láwọn fẹ́ máa bú mùsùlùmí pé ẹ̀yin náà nù ní ẹ̀yin kan gbáwo ẹ̀yin agbára gẹ̀rẹ̀ ẹ̀yin mùsùlùmí tí ọ̀dá ẹ̀yin akíní kan gbogbo wà lẹ́ máa jà ṣé àjà ni mùsùlùmí Nàìjíríà ọ̀bẹ nìkan jà ó ti bá wọn so ti Iran yẹn náà wọ́n lọ tọ́ wọn ní kí jẹ́ pé àwọn ni wọ́n dìídì wípé àwọn fẹ́ ja ogun fáwọn ọ̀fẹ́ rí wọ́n ti jọ ń bẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí sì ń lọ bẹ́ẹ̀ so Saudi hajj tá à ń lọ gbogbo ẹ̀ tá à ń lọ yìí inú gbogbo tí ètò hajj fi ń ṣe tá a fi ń rí hajj ṣe dáadáa nírọ̀rùn lásìkò tá a wà yìí ẹ bá wà ní Israẹli lọ́pọ̀ mẹ́ ìkúnlọ́wọ́ wọn náà lọ́pọ̀ mẹ́ àmọ́ ọjọ́ tó bá ti fẹ́ gbé kinní yẹn dé wọn á wá fẹ́ àtàkì Islam irú ọjọ́ tó bá ti rí báni kò sí ní tó kù jí kí Islam náà ó dìfẹ́ǹdì rẹ̀ so a máa wá ṣàdúrà kọ́lọ́run fi amúnù sí gbogbo àgbáńlá yé gbogbo àwọn tí wọ́n pa wọn dá sí láyé Ọlọ́run má jẹ́ wọn rí dá sí kọ́rọ̀ gbogbo wọn lọ́kàn kó jẹ́ ọ parí síbi ọ wà nínà ọ̀dà Muhammadu Rasulullah kò sẹ́ni tí ó rí tí ìbànújẹ́ òní bá àwọn ọmọ kéékèèké ẹ̀rí nǹkan ibi tó ń kálukú ti ń sá ọmọ kan yẹn sẹ́ni arákùnrin lọ́wọ́ ni ẹsẹ̀ ń sun ẹkún kọ̀ọ̀dá ni tí ó gbé wọ́n ti destroy gbogbo orí àmọ́ kò rí bàbẹ̀ má Ọlọ́run máa wá já wa ní orogun Nàìjíríà èyí tó tún fẹ́ ṣẹlẹ̀ yìí oní Fúlàní ó ṣe Fúlàní tóun náà tún ṣẹlẹ̀ ó ṣe màlúù ó ṣe màlúù ní Ẹdó kọ́hún ayé bẹ̀ kọ́ a ma ṣàdúà ekele ṣe bẹnu ẹ ni tọ ìbí ọba wò lè jẹ Ọlọ́run abẹ ọ pẹ̀lú ìjẹ kan rẹ gbogbo oru eléyìí àfẹ gbogbo oru eléyìí àfẹ ogun náà ni kí Fúlàní ọ pa Yorùbá kìí ṣe bẹnu ẹ kọ́ ni ń wí ànílẹ̀ Yorùbá ń yà yín tí wọ́n ní wọ́n pa màlúù tí wọ́n ní wọ́n pa màlúù kọ́ tí wọ́n ní Fúlàní wọ́n lọ sá ẹnìkan ní àdá apá báyìí àyẹ̀sẹ̀ ń gbọ́ yín òun ni àwọn tó bá màlúù wọn máa sọ ìlú yẹn fún wa wọ́n ti máa gẹ́ẹ̀tì ìlú ọ̀hún àyẹ̀sẹ̀ ń gbọ́ bóyá idó ni bí nǹkan kan sí ni ọ̀kan nú ẹ̀ ni gbogbo èyí náà ká bẹ lọ́hùn kọ́ lọ́hùn ọba wa ká gbogbo eléyìí lẹ̀ èṣù tí kó sínú yàn tí yàn fi yọ àdá sáyàn bí Fúlàní ẹ̀rọ kan bá sáyàn gbogbo Fúlàní ẹ̀yìn wọn máa bú tẹ́ gbogbo Fúlàní ni ọ̀dà ọgbọ́ bí tẹ́ gbogbo Fúlàní ni ọ̀dà àwa nísìnyí àwa ní tàǹjọ́ ọmọkéwò àfa Alimi ni wa àfa Alimi Fúlàní ni gbogbo àwọn àfa wa Fúlàní ni wọn tọkọ àwa táwa sì ń jẹ Yorùbá àmọ́ Fúlàní làwọn àfa wa ní ṣé wà Alimi o ti dáadáa ní sí wàhálì mi sì ṣe láyé àwa yìí sì ba nǹkan jẹ́ yà yìí so àmọ́ àwọn míì tí wọ́n yẹ pé aburú làwọn ń ṣe yóò mú ni bú ọ̀pọ̀lọpọ̀ rú àwọn tó bá jẹ́ Fúlàní bẹ́ẹ̀ o ti yé báàsì inú ìgbésí ayé sì ni màálù ní Fúlàní ń dà Yorùbá ló sì fẹ́ràn jíjẹ màálù jù pé ta ni ń jẹ màálù jù Nàìjíríà yìí Yorùbá ní jẹ ẹran màálù jù bá sòkú gbogbo nǹkan Yorùbá ni Fúlàní ní sìn òun ló sì ní màálù
báwo la ṣe tá a fi ní bára wa ṣe pọ̀ àmọ́ èṣù tí máa kó sínú ẹni tó wọ́n fi wípé wọ́n yọ àdá ọlọ́run kó bá wa kanlẹ̀ amina ọlá muhammadu rasulullah sallallahu alaihi ọlá wasallam sallallahu alayhi wa sallam sallallahu alaihi wasallam àwọn kan tún ní wọ́n bú ànábì òun náà tó bẹ̀rẹ̀ sí pààyàn gbogbo orú èyí náà èṣù náà ní ṣiṣẹ́ ni bẹ́ẹ̀ni ọlọ́run kó bá wa kó èṣù kú ńlẹ̀ àmín kó gba agbára lọ́wọ́ shaitan àmín àtàwọn ọmọ ogun ẹ̀ àmín kó wá gbé islam kó gbé lékè gbogbo ohun tí ń jẹ́ ọ̀tá Àmín. rẹ̀ ọlá muhammadu rasulullah Àmín. kó sọ àwọn mùsùlùmí dọ̀kan bí gbogbo ìṣe wo ò tiẹ̀ dọ̀kan bí nǹkan wa ò dọ̀kan ọlọ́run jẹ́nu wa ó kù lérí kẹ́límà la ilaha illallah Àmín. kó sì kò lórí kí islam ò lè ga Àmín. ọlọ́run masa ṣe bẹ́ẹ̀ fún wa Àmín. ọlá muhammadu rasulullah Àmín. ogun àwọn olùwà kọ́lọ́run wọn san wọ́n lẹ́san lórí Àmín. ọlá muhammadu rasulullah Àmín. kó bá wa dúró ti kó wa láyé tí kó wa wà ọlọ́run bá wa dúró ti yẹn ní gbogbo àyè tẹ́ ẹ ti ń wò wá àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa níbi tó jìnnà àti níbi tó súnmọ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà ó bàjẹ́ o Àmín. má jẹ́ arógun má jẹ́ àríwá Àmín. má jẹ́ lẹ́nu kankan wọn ó bàjẹ́ Àmín. kó síjú àánú rẹ̀ wá Àmín. ọlá muhammadu rasulullah Àmín. assalatu wassalamu alayka ya rasulallah Àmín. assalatu wassalamu alayka ya nabiyallah Àmín. assalatu wassalamu alayka ya akrama khalqillah Àmín. alfu salati wassalam abada da'ima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wa la yablughu alwasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin